ọ̀rọ̀ ti tán. Kí ló ṣẹlẹ̀? Ó ti pèsè jẹ wá. Bọ́ sáwọn. Ẹ dúró náà. Ẹni sùúrù. Kí ló? Mo gbé ẹni Bọ́dà Farouk. Ẹ dúró máa bọ̀. Ẹni sùúrù. Ó yá bọ̀. Ẹ dúró Bọ́dà Farouk ẹjọ́ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run ẹ̀dẹ̀ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run ẹ wo Bọ́dà Farouk ẹ ṣàánú mi torí Ọlọ́run mo ń bẹ̀ yín mi ní wá mọ́. Lẹ́yìn lè mi ní wá. Èmi kò fẹ́ kó wá mọ́. Mo gbé Bọ́dà Farouk ẹ dìde náà ẹ wo mọ́. Bọ́dà Farouk mo gbé Bọ́dà Farouk. Má jẹ́ rí kún e lójijì, má jẹ́ sáré gbalẹ̀ ta ọ̀fọ̀ kẹ́ni bínú mi o. Má ṣe yẹ̀yẹ́ mi nígbẹ̀yìn ọ̀rọ̀ tó bá yá. Á lọ lọ́wọ́ bá òun, ìyá máa jẹ́ lọ, òṣì máa ta lọ, má jẹ́ ò bọ́ níbẹ̀ títí láyé, èrò wọn nìyẹn. Tí mo ti rìn iye láyé kúkún wá. Orí mi o, orí mi là mí, orí mi gbè mí, ojú ládẹ mọ inú wọn ò dá. Ta ló ní ṣòro kan tán lọ́hùn ò mọ̀, bó ṣe wá mọ̀ yẹn ó lásìkò kan tí ṣòro ọ̀hún máa wá fi gbà lọ. Ẹ̀rùn tó kó ọ̀nù àpẹ omi, èyí tó máa yẹ àákùn yẹ àákùn. Kò ṣe é fi ṣebẹ̀ ẹni fi ṣebẹ̀ yẹn apọ́nlé ọ̀rọ̀ mi jọ bí òwe olóye lọ̀rọ̀ mi kún bá rí. Ilé ikú kí ló ń jẹ bẹ́ẹ̀? Ilé ikú ó galaga jù. Ilé ikú èmi ò rí látijọ́ tí mo ti rìn iye láyé kúkú wá. Kí ló máa gbé gàlà dojú dé ẹkùn? Dojúdé ẹkùn kí ló máa mú máa dòwò ojú ọlọ́dẹ o, kí ló máa mú mi ṣìrìn wọlé olódì o, tó já àdánwò lọ kí ikú má pa mí o, lámì lọ́wọ́ àrùn òjijì fi ṣọ́ ẹ̀ṣọ́ mi o, kí ikú má pa mí o. Látijọ́ tí mo ti rìn iye láyé kúkún wá. Ẹlẹ́kọ̀ọ́rùn ún polówó ẹni fẹ́ rajà ló kúkún wá. Kíkú máa wọlé tọ̀ mí wá. Àrìnfẹsẹ̀ sí àrìndánù ní alọ́ ìdè kò kì í ṣe ti wá. Àǹtí mi, kí ló ń ṣe náà? Mo ti dáràn, mo ti jẹ gbèsè. Gbèsè oògùn tí mo rán ẹ ń kọjá rẹ ó ṣàmù pé àdámú mi ò dáa. Oògùn kẹ ètè dúpẹ́ pé rí mi láyọ̀ àtàláfíà. Ìlú tún ṣe ẹ̀ṣìkẹ́ mi ó tún ti dé o. Ẹ̀gbọ́n mi Bọ́dà Farouk ni. Ó ṣe Bọ́dà Farouk ṣó ń fún ẹ lówó ni. Ẹ̀wọ̀n mo ti pa Bọ́dà Farouk. Gbèsè. Ẹ má pariwo mi síta, ẹ má pariwo mi. Ẹ̀ṣìkẹ́ mi ti dára. Mọ́mọ́. Ìgbà tí mo dọ́dọ̀ Bọ́dà Farouk, ó ní pé kí wá gbowó tí àwọn fẹ́ fún mi láti fi rògùn mọ́ mi. Ó wá ní pé kí n wọlé. Ìgbà tí mo wá wọlé, mo ṣe tú mi lu bẹ́ẹ̀dì nìyẹn. Ó wá fẹ́ fipá bá mi lájẹpọ̀. Bí mo ṣe rígò, mo wá rígò kọ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì. Mo ṣe fọ́mọ́ wọn ní ọwọ́ àkú. Gbèsè!
má pariwo ẹ má pariwo. Ṣìkẹ́mi ti pariwo ọtí ikú ẹ ṣàdúró ọtí ikú. Faruk tó ń ṣàánú wa láti jọ iṣẹ́ ṣoṣo àti ìjájọ́ ti ṣe. Mo ṣe rárá wo ètò tí wọlé wọ́n fẹ́ wọlé náà ni mo fọ́gọ́ mọ́ wọn mo ti pààyàn. má jẹ́ rí kún ẹ lójijì má jẹ́ sáré balẹ̀ lọ́wọ́ ẹni nínú mi o má ṣe ẹ̀yẹ mi nígbẹ̀yìn ọ̀rọ̀ tó bá ṣẹ̀rí ẹ̀yin méjèèjì ìgbà míì máa ń wà tí ààyè máa ń wà tí ò kì í sọ̀rọ̀ ìgbà míì dẹ̀rí ọ̀rọ̀ máa ń wà kò kì í sáàyè àmọ́rú ọjọ́ ìní àtààyè àtọ̀rọ̀ méjèèjì ló wà ẹ fiyè sí mi o kẹ́dẹ̀ tẹ́tí yín sí nǹkan tí mo fẹ́ bá yín sọ ẹ má fi jẹun o ẹ jẹ́ kó máa wà ní okùn àyà yín kẹ́ ẹ lè máa apply ẹ̀ sínú ìrìn àjò àgbésí ayé yín ẹ̀yin méjì lẹ ti dàgbà ẹ wo ọdún 10 sẹ́yìn nínú ìrìn àjò ìgbésí ayé wa ẹ wá wò wá ń sìn ṣé tá a bá rí àáfàá kan nígbà yẹn tó bá sọ fún wa wípé irú àsìkò báyìí máa dé bá wa a ní sọ wípé bó ṣe yanrìn ló ń wò àbí nǹkan kan pé kó lọ dànù tó bá jẹ́ pé wòlíì ló fún wa ní mẹ́sẹ̀jì wípé irú àsìkò yìí máa dé bá wa a sọ fún yín pé kó lọ bẹ Ọlọ́run pé kọ́lọ́run tún jígí ẹ̀mí ẹ̀fọ́ kó lè ríran dáadáa àmọ́ ẹ wo àjùlọ elédùà ẹ wo orúgbà tó mú dé bá wa báyìí ẹ wò ó mo fẹ́ kí kinní kan yé yín gbogbo ipòkípò tí ẹ̀dá bá wà láyé yìí kí ẹ̀dá gbà fọlọ́run ni o torí gbà fọlọ́run nìsinmi kò sí eré kankan báyìí tẹ́dá lè sá lẹ́yìn Ọlọ́run ẹ wò ó ihunkíhun tí ì bá ṣẹlẹ̀ sí wa láyé ṣe rí mi ìgbàdúrà kí situation wá worst jù báyìí lọ ṣùgbọ́n tó bá tiẹ̀ tún wá mú Ọlọ́run tọ́lọ́run bá tún mú gbà míì tó bá tún burú jù báyìí lọ ṣe ni kẹ́ ẹ dúró lórí ẹsẹ̀ yín kẹ́ ẹ mọ̀ wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ẹ wò ó ẹ má fi ìgbà kankan sọ ìgbàgbọ́ àti ìrètí yín nínú Ọlọ́run ẹ máa ní lọ́kàn wípé tó bá ti gbé kíkan dé tá a bá ti fayọ̀ gbà á gbé dídùn wá fún wa. ẹjọ́ tó ní Ọlọ́run kẹ́ ní ayọ̀ ọkàn ṣó ti yé yín ẹ ṣáà máa dùn mí nínú ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀yin nìrètí ògo mi o ẹ wò ẹ ṣáà ti máa múnú mi dùn ẹ̀yin náà láyọ̀ mi tẹ́ bá ti ń jẹ́ kí inú mi dùn ṣe rí gbogbo tá a rò pé kò tó yẹn ó máa tó máa ṣẹ́kù èmi àti yín máa tún tó máa sáré léra wa kiri bá a ti ṣe jẹ́ máa ń ṣeré pa wa yẹn láìpẹ́ láṣẹ Èdùmàrè ṣe ti gbọ́ ẹ ṣáà mú ọkàn yín nìkan ṣó ti yé yín sìn ẹ má yẹ̀ lórí ibi tí mo fi ẹsẹ̀ yín lé o ṣe ti gbọ́ Ọlọ́run ò ní fi mí ṣe ìbànújẹ́ fún yín kò ní fi mí ṣe ìyá àrísunkún fún yín mi ní dẹrù àrùká fún yín láṣẹ Èdùmàrè èmi náà wà ní jẹun yín pẹ̀lú ìbànújẹ́ mi ní jẹ́ nínú ìnira mi ní jẹ́ nínú sàárè máa bá yín dọjọ́ ogbó láṣẹ Èdùmàrè báyìí máa tọ́ ọmọ máa rí ọmọ yín lágbára Èdùmàrè ẹ ṣé ọkọ mi. ẹ ṣé màmí Ọlọ́run á jẹ́ kẹ́ túbọ̀ pẹ́ fún wa èmi àti Ṣìkẹ́mi Ọlọ́run tí wàá ṣe ó fi àṣẹ oṣù ṣọwọ́ lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa ẹ ní rí dààmú ẹ ní ṣàìsàn ṣe rí àìsàn tó ń ṣe yìí nìkan náà ló ń jẹ́ ìbànújẹ́ fún wa a dẹ̀ ń gbàdúrà fọ́lọ́run lójoojúmọ́ pé Ọlọ́run máa fún yín lókun àtagbára láti lè máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ ọjà yín tí kò ní sí wàhálà mọ́ ẹ wo èmi àti Ṣìkẹ́mi a ní plan fún yín gan Ṣìkẹ́mi ṣe sọ fún wọn. sọ fún wọn ẹ fún wọn díẹ̀ just small hint. ẹ wo a ní plan Ṣìkẹ́mi náà ti ń wáṣẹ́ ń bì kan èmi náà máa bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ ẹ máa gbádùn Ṣìkẹ́mi máa mú yín lọ sí Amẹ́ríkà èmi máa kọ́lé fún yín nítorí ẹni tó ṣẹ́gun sígbà òun ló máa ń jẹ ọbẹ̀ mami ẹ sì máa gbádùn ẹ má ronú nítorí dókítà ṣì tún complain ó ní bp yín àìsí. Kẹ́mi. Mami, ṣẹ́rí àwa ògo yín, àwa ní kó mọ yín lójú. Àmín. Kò ní ìdíkò owó ju mọ́tò mi nìyí.
Wo fóònù tí mò ń lò. Ìkejì sì wà nínú bag mi o. Jọ Ṣìkẹ́mi. Ṣé o like biscuit mi bó ṣe ń dán ẹ̀? No, one more. Wo mi látòkè ṣé kí n bọ́lẹ̀ ni? No, ṣé o like biscuit mi ṣe ń dán ẹ̀? Then wá sọ fún mi kí ló wá ń ṣe live ẹ̀ tí gbogbo dúdú tó ti ń wọ̀n nínú pupa ẹ̀. Ó ti ń dúdú. No, Ṣìkẹ́mi ó ti ń dúdú. Ó ti ṣì. Ó ṣe ń rí mọ́. Ìwọ tẹ́ pé mo mọ̀ láyé ìgbà yẹn. Ayé school yẹ pé gbogbo yẹn portable máa fi ń tọrọ ni. Ó wá rí yamayama, ó ṣe rí mọ́, ó dùn rí. Jọ́ nítorí ọ̀rọ̀ kí ló ń gbé nínú ẹ̀gàn pápá, kí ni ìṣòro, kí ni ilé ayé tó kí ló ń disturb life ẹ̀. Tó ti ẹ̀ fẹ́ mingle, kí láì fẹ́ kó da. Dẹ̀ máa wo o ṣe pé bí a kún mọ̀ pity life ẹ̀ tó bá kí n ṣe ìyá tẹ gbé sílé. Àánú ìyá tó gbé sílé wọn gan ló ń ṣe mí jù because ó yẹ kó ti máa jẹun wọn by this time. No, kí ló ń ṣe ẹ̀gàn pàápàá náà? Jọ́ torí Ọlọ́run, ṣé mọ́tò tí mo lè ṣe kò wù ẹ́ kò wù life ẹ̀ kò wù ẹ́ kó máa lò ní. Ilé ìṣẹ̀ kéré náà because mi ò ní pẹ́ change sí Range Rover. Jọ ṣé Range Rover Sport kò wù ẹ́ kó máa lò àbí mọ́zù òun ẹ́ kó máa lo mọ́zù ni. Jẹ́ mú ẹ jáde kó mọ èèyàn. Súnmọ́ mi, mọ mi dáadáa. Ọmọ mọ èèyàn gan o. Jọ torí Ọlọ́run, ṣé àwọn bàbá kí n tó lè sáwọn bàbá aláyé, àwọn bàbá tó pé no, wọ́n máa furnish life ẹ̀, wọ́n máa múnú ẹ̀ dùn, wọ́n máa ní ìjọ bébí kí ló fẹ́, wọ́n máa sọ fún pé baby I need a car, I need muscle, I need Range Rover Sport, as in anything tó bá need wọ́n á bí ẹ, wọ́n á ní ṣe fẹ́ lọ sí Dubai, jẹ́ ká jọ lọ sí trip, jọ tó fẹ́ wọ private jet láyé ẹ ni. Jóná jọ má bínú rẹ. Ṣé àwọn bàbá yẹn ṣé ọkọ̀ máa fún mi lówó lásán ni ṣá? Máa gbọ́dẹ̀. Máa gbárìndì ó yẹ kó mẹ́gbà kọ́nù ẹ̀ ní kó mẹ́ kékeré gan kó gbọ́ nǹkan tó sọ ń sìn ọ̀fẹ́ nìkan kọ́ ọ̀fẹ́ ni jọ́ tó ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ ni anyway máa dá ẹ lóhùn question tó bí mi anyway ó kàn máa débẹ̀ bí mo yẹ sọ wà kọ́ fọwọ́ pa wọ́n lórí má dé ẹ̀ ṣe mọ̀ akọ̀ǹbà ẹ̀ ṣe gbogbo ẹ̀ díẹ̀díẹ̀ ni wọ́n ṣe ní ṣe gbigbigbigbigbigbi ó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ pé ó wà level kò le rárá bébì tó bá ti ready check in mọ̀ ṣogbọ́. Mọ́mì sórí ẹ̀kọ́ tí mọ́mì máa ń kọ́ wa àti ìlànà tó fi lélẹ̀ ní wípé a gbọ́dọ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́ a gbọ́dọ̀ ṣèṣekúṣe a gbọ́dọ̀ rin irunkun nítorí kò tọ́nà sí bíbélì rárá. Oh really? Èmi náà ti mọ̀ mo ti mọ̀ nǹkan tó mo ti mọ̀ bí mo rí ẹ mo ti mọ̀ pé oníṣòro orí ẹ ò pé a ní pé orí ẹ ò pé ò dẹ̀ lè wake up ó dẹ̀ wake up torí Ọlọ́run at your age tó bá ṣì gbélé ayé báyìí jọ́ tó gbá ológo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa ka millions tẹ́ a máa lọ because èmi ò ní pẹ́ máa lọ bọ́kọ́ tó lọ jẹ́ kí n fún ẹ lówó kó fi ra recharge card owó ọ̀kadà tó rò recharge card anyway mi ìmọ̀ ètò wà gbígbà kó máa lọ. ilé pọ̀ jù fún recharge card 100 naira MTN 100 naira péré mo ní láti load. gbà lọ́wọ́ mi jàre bọ́lẹ̀ kó bá mi palẹ̀ kó mọ́tò mi dé. ó ti pọ̀ jù. àánú ẹ̀dẹ̀ ṣe mi ṣàláìfẹ́ ò dá mọ́ o 100 naira mi ò tẹ̀mọ́ ètò wà gbígbà kan máa ń bá mi ń send láti blow office ni dídé kó bọ́lẹ̀. Ṣìkẹ́mi. Mo ló dà torí mo rí kó múra gbé báàgì báyìí mo ló lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo wà nínú ilé lẹ́ẹ̀kan ẹ̀ ni ọ̀rẹ́ mi pè mí pé job interview kan wà ní ọ̀nà Ìbà mo wá ní pé kí n sáré lọ pé bóyá wọ́n á gbà mí mọ̀ pé pay yẹn wọ́n ní ó dáa gan pé payment tó fẹ́ san yẹn pé ó wà okay gan so èmi ti ẹ̀ṣẹ̀ ṣì ń ronú because mi ti conclude pé tí bá débẹ̀ pé tí bá ṣe interview tán pé tí ilẹ̀ bá dẹ̀ máa ṣú pé bóyá kí n sùn torí ẹ mọ̀ traffic máa mú gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn ẹ̀yin náà dẹ̀ sọ wípé ká má máa rìn dòrùn pé ẹni tá bá bí eré kì í rí ìdí ọ̀run but actually náà mo ṣe ń ro ni omi tí mo ti conclude dáadáa pé tí bá dẹ̀ conclude máa pín ìròyìn fún òun ni mà. Ṣìkẹ́mi whatever be the case yẹn kọ́ ló ní kó má dágbére fún mi ká ní kì í ṣe pé mò ń bọ̀ nsìn tó kó sí mi lọ́wọ́ sí mi ìnímọ̀ pò ti jáde nílé. ẹ má bínú mo fẹ́ stress yín ni. mo ti gbọ́ ó ti yé mi job interview àbẹ́ lágbára Ọlọ́run ìṣẹ̀dá mi á sìn yẹn lọ wàá dẹ̀ ṣoríire ṣòro tó bá jẹ́ wípé ẹgbẹ̀rún èèyàn ló bá pàdé ní ọ̀hún ìwọ báyìí ló máa lékè wọn ìwọ náà máa kọ́kọ́ mú lágbára Ọlọ́run wàá má rìn di òru lóòótọ́ o ṣe ọ̀rẹ́ yẹn
ṣé ọmọ èèyàn gidi ni ṣá. bẹ́ẹ̀ ni mà ẹ tẹ ẹ mọ̀ ẹni tẹ mọ̀ dáadáa ni. so tó bá ti mọ̀ ìpínlẹ̀ ti ṣú sùn sílé wọn but make sure pé o pè mí láti fi mí lọ́kàn balẹ̀ ni. máa pè yín mọ́ yes ma ọ̀dà ọ̀ma yes ma. lágbára ọlọ́run wá ṣe orí ìlú ìlú. One bed now. Orí mi gbè mí, ojú ládẹ mọ inú wọn ò dá. Ta ló ní ìṣòro kan tán lọ́hùn ò mọ̀? Bó ṣe wá mọ̀ yẹn ó lásìkò kan. Tí ìṣòro ọ̀hún máa wá bí gbà lọ. Ẹ̀rùn tó kó ọ̀nù àá. Ẹ wò, ó ní o, ẹ wò, ẹ máa bọ̀. Dáná. Èmi kàn mọ̀ pa, alẹ́ mi kàn mọ̀ pa, èmi kàn mo bá sọ fún yín ni, èmi kàn. Mami, má gbà gbèsè. Mami ẹ dìde. Mami ẹ dìde jágbe Ṣìkẹ́mi lọ hospital. Mami ẹ dìde. Ayé mi ti bàjẹ́. Iná ti jó mi o. Aládùúgbò ẹgbà mi. Ẹ jẹ́ lọ hospital. Mọ́tò. Àríkẹ́ ta ló fọmọ mi ṣọwọ́? Mọ́tò. Ẹ jẹ́ máa lọ hospital. Ayé tí mo wọ́ ò ní túmọ̀. Ọlọ́run o, àkúnlẹ̀yìn ọ̀bùbùrú lélẹ́yìí. Irú ayé wo ni mo wá yìí o? Mi yọ̀rẹ́ rárá. Ta ló lu ọmọ mi? Àgbékẹ́ dìde. Afọláṣadé Àgbékẹ́. Ọmọ mi, Ṣìkẹ́mi. Ṣìkẹ́mi. Mami kí ló ń ṣe yín? Mami, ẹ ní sùúrù. Ọgbà aládùúgbò. Ẹgbẹ́ mi Mami, ẹ má ṣe báyìí. Ẹ dìde. Mami ẹ dìde. Àgbékẹ́ Afọláṣadé Ṣàlùmí. Ọmọ Olúbádéjà. Ọmọ Akọ́tí Òkè. Ọmọ darú bí ẹni dẹ̀rọ. Dídá mi dídá ṣe lẹ́yìn. Iná máa ti gbọ̀. Mo gbẹ́ mọ́tò ti bọ̀ kó fẹ́ lọ kú mọ́tò ti bọ̀. Mo gbẹ́ ọ. Ikú ti dẹ̀ máa ń mi. Aládùúgbò ẹgbẹ́ mi. Iná ti jọ mi o. Má jẹ́ rí kún e lójijì, má jẹ́ sáré gbalẹ̀ ta ọ̀fọ̀. Kẹ́ni bínú mi o, má ṣe yẹ̀yẹ́ mi nígbẹ̀yìn ọ̀rọ̀ tó bá yá. Á lọ lọ́wọ́ bá o, ìyá máa jẹ́ lọ, òṣì máa ta lọ, má jọ bọ́ níbẹ̀ títí láyé, èrò wọn nìyẹn. Ilé ikú o, ilé ikú o, kí ló ń jẹ bẹ́ẹ̀? Ilé ikú ó galaga jù. Ilé ikú èmi ò rìn látijọ́ tí mo ti rìn. Ìyè láyé kúkú wá.
níṣòro kan tán lọ́hùn mọ́ bó ṣe wá mọ̀ yẹn ó lásìkò kan tíṣòro ọ̀hún máa wá bí gbà lọ ẹ̀rùn tó kó ọ̀nù àpẹ omi èyí tó máa yẹ àápùn yẹ àkúgbà yẹn ìgbà ìgbò kò ṣe é fi ṣe bẹ́ẹ̀ ẹni fi ṣe bẹ́ẹ̀ yẹn àpọ́nlé ọ̀rọ̀ mi jọ bí òwe olóye lọ̀rọ̀ mi kún bá rí ilé ikú ilé ikú ilé ikú kí ló ń jẹ bẹ́ẹ̀ ilé ikú ó galaga jù ilé ikú èmi ò rìn látijọ́ tí mo ti rìn iye láyé kúkú wá kí ló máa gbé gàlà dojú dé ẹkùn mò ń bí kí ló máa gbé gàlà dojú dé ẹkùn kí ló máa mú máa dòwò ojú ọlọ́dẹ o kí ló máa mú mi ṣìrìn wọlé olódì o tó já àdánwò lọ èyí máa pa mí o lámì 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 lọ́wọ́ àrùn wa. ṣe arrangement pẹ̀lú wọn pé gbogbo ìtọ́jú tó bá necessary kan fún bàtà rẹ̀ bá yàtọ̀ ọ̀dọ̀ mi ló máa wà olùgbọ́ pẹ̀lẹ́ ìṣẹ́ kó máa ronú ló gbọ́dọ̀ sọ fún tààrẹ bá yàtọ̀ wà lè sọ gbogbo tó ṣẹlẹ̀ fún láti máa ro nǹkan ọ̀rọ̀ wa tẹ̀ má wọrí máa ṣàlàyé dáadáa rẹ máa yẹ. Ti kẹ́mi ní kò sí. Oh, Chief, ẹ kú ìjókòó. Ṣé bí Queen Olúwalẹ̀ porúkọ ọmọ náà? Bí mo ṣe dárúkọ rẹ̀ lọ́dọ̀ àwọn onílẹ̀ nìyẹn. Ọlọ́run ló ní kẹ́ ẹ nífura o. Ìfura lóògùn àgbà. Bẹ́ẹ̀ ṣe ní ẹ bá ọmọ yẹn bẹ́ẹ̀ lórí. Ẹ wò, ọmọ náà ò ṣe é pa. Bẹ́ẹ̀ ni kò ṣe é jù sọnù. Ọ̀rọ̀ ẹ̀ dàrọ̀, ó dọ̀rọ̀ bí ìgbà tá a bù só sínú lẹ́nu tá a tún buyọ̀ sí. Ṣé mọ̀ pé sóò ṣe pọ́nlá? Iyọ̀ ò ṣe é tú dànù. Bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn. Bí erin bá rù, ìwo àlọ́. Ẹ ṣọ́ra o. Ṣe rí nígbà tí mo wá ń bọ̀ nílé agbára, èrò kan wá sọ síbi lọ́kàn tí mo rò pé lè ṣe. Bí kì í bá ṣe pé ẹ ti níyàwó sílé ni, irú ọmọ tí mi ò bá gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ fẹ́ nìyẹn. Kí gbogbo ọ̀rọ̀ yín kó lè di rọrùn. Nítorí wípé alálùbáríkà lọmọdé yìí, olóríire ni, àkórèdé ni, tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti súnmọ́ ọmọ náà, oríire ti kún nítọ̀hún nìyẹn. Àmọ́ bó ṣe wá rí báyìí, ẹ fa ojú ẹ mọ́ra. Kẹ́ ẹ mú mọ́ra ní gbogbo ọ̀nà kó máa bá yín ṣiṣẹ́. Ṣẹ́rí tó bá ti lè máa bá yín ṣiṣẹ́ tẹ́ ẹ rí ojú ẹ̀ fà mọ́ra. Gbogbo làálàá kókó jọ̀ọ́jọ̀ gbogbo ohun tẹ́yìn náà ń wá lọ káàkiri tẹ́ ń wá lọ ṣòkòtò ó ti dápò ṣòkòtò yín nìyẹn. Tó bá ti lè máa bá yín ṣiṣẹ́ ẹ wò ọ̀rọ̀ òdodo mò ń sọ. Máa fà mọ́ra. Máa fà mọ́ra. Ṣé tí wọ́n á rí ìyí tó tún wá jọ tẹ́ ẹ bá máa fà mọ́ra kì í ṣe ẹni tí ẹ lè gbóhùn sókè máa fi agídí bá sọ̀rọ̀ o. Kò ṣeé fagídí mú o. Èyí tó bá fẹ́ ṣe lọ́kàn ẹ̀ ló máa ṣe o. Tí o dẹ̀ sí ipá tẹ́ lè sà sí. Tẹ́ bá tún wá fi sùúrù bá sọ̀rọ̀ tó gbà pé kó máa bá yín ṣiṣẹ́ gbogbo iṣẹ́ kí iṣẹ́ tẹ́ ẹ bá máa rán pẹ̀lú sùúrù ni o. Èyí tó bá nóhun ò ṣe kò ṣe ni. Èyí tó bá fẹ́ ṣe ló fẹ́ ṣe. Ó túmọ̀ sí pé ọgbọ̀ngbọ́n báyìí náà lè fi máa rán níṣẹ́. Ọ̀rọ̀ òdodo mò ń sọ o. Ẹ gbọ́ mi. Ẹ gbà lẹ́nu mi ẹ sọ dórí torí pé ògún ní kọ́lé náà ìyá mi òṣòrùngà ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà ní fowó àpáta kọ́lé akókóró bojo lórúkọ ahọ́n arọ̀mìnì lórúkọ ẹ̀dọ̀ ògúndà ní bí òwú lórúkọ ojú àṣẹwẹ́lẹ́ àṣẹwẹ̀lẹ̀ lọ́lẹ́yìí tèmi bá sọ lónìí ó dàṣẹ nítorí pé àṣẹ kọlọ́mbọ́ ń bẹ lẹ́nu kọlọ́mbọ́ àṣẹ kọlọ́mbọ́ ń bẹ lẹ́nu kọlọ́mbọ́ àṣẹ yọ̀bọ̀yọ̀bọ̀ ń bẹ lẹ́nu àlùkù ṣẹ́ṣẹ́ṣẹ́ àṣẹ ògún ìyẹn ń bẹ lẹ́nu ògún èyí tá a sọ lẹ́nìí ó dègún ọ̀rọ̀ tá a sọ ó dàṣẹ
lọ́lá àwọn ìyá mi òṣòro mọ̀nìgà àwọn atoríjapá àtìdíjẹ̀dọ̀ àwọn olókìkí òru ọ̀gàlàntà ẹ̀yin ọ̀gbẹ̀ ìkùlé bẹ́gìjà wọnú yàrá lọ ẹgbà lẹ́nu mi ẹ sọ́dọ̀rin ó yá ẹgbẹ́ sọ́hùn ọ̀kàrẹ́ mọ̀rìwò lẹ́rí ẹ̀rẹ́gùn ẹ fọkàn yín balẹ̀ ó ti dà báwọn ẹ̀yin tó láyé ìgbà arúmọlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o Queen. Bàbá. Bí n bá ń pè é kó o mọ jẹ́ mi ní òun tèmi Queen. Bàbá. Bó ló ti rí lára rẹ. Kan wọnú ara mi wá. Ohun tẹ̀wé ayé bá wílẹ̀ gbà ọ̀run gbà àwọn tó láyé wọ́n ti gbà wọ́n ti sọ́dọ̀ orin lẹ́nu mi lóòótọ́ olókìkí àkàndá èèyàn lólódùmarè iṣẹ́ ọlátòdì ọ̀run àmọ́ ọ̀rọ̀ àwọn àgbà ni mo tẹ̀lé wọ́n ní díẹ̀ ọmọkùnrin ò tó àti wá rú ọ lágbára ó ti dá lágbára kún alágbára nù kó o wá rọra lò ó kó o ṣe jẹ́jẹ́ nítorí pé ilẹ̀ yọ̀ wọ́n ní ọ̀rẹ́ abọ́rẹ́ ọ̀rọ̀ àbọ́ra ànàmúntọ̀gà ìtọ́ta bá tú sílẹ̀ ò padà sẹ́nu mọ́ o wó nítorí pé bí ìtọ́ bá kúnnú gbá ẹni tó tú bẹ́ẹ̀ ọ̀dọ́rọ̀ gbé mu. pẹ̀lẹ́ ọ̀kàrẹ̀ ṣó wá rí òrùka tí ń bẹ lọ́wọ́ rẹ yìí ó ti wọnú rẹ o gbogbo iṣẹ́ tó bá mú ọ ló lè rán gbogbo ara tó bá mú ọ ní kó o fi dá tó o bá ti fi sẹ́nu tó o fi tọ́ ẹnu lá ẹni tó bá ṣẹ̀ ọ́ ibẹ̀ náà ló ti dá sẹ̀ríyà tó bá wù ọ́ irú sẹ̀ríyà tó bá wù ọ́ àmọ́ mo ní kó o ṣọ́ra ilẹ̀ yọ ọ̀rọ̀ òdodo là ń sọ. Chief ẹ pẹ̀lẹ́ mo nírò pé gbogbo àlàyé lẹ ti ṣe fún Queen lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ kó mọ báyìí ṣe iṣẹ́ tẹ́ ẹ bá fún àti rìn tí ó mọ̀ rìn. mi ò tí ì ṣàlàyé gbogbo ẹ̀ fún tán bàbá bíbí náà ni. Rárá o bàbá wọn ò má bá mi sọ kankan wọn kàn ní díẹ̀ ọmọkùnrin mi ò tó pa àwọn fẹ́ràn mi lágbára. ọ̀dà Queen ẹ ṣe sùúrù ẹni tá à ń gbéyàwó bọ́ àbá ọ̀pọ̀lọpọ̀ mọ́ ọ̀gá bó bá di ìpele paríparí èmi ó ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ gbalẹ́kùn ẹ̀ ọ̀rọ̀ tá a sọ kẹ́yìn mo ní tí ò bá ìtàsíkò ọ̀rọ̀ ẹnìkan kì í sọ ìgbà tíjà bá tó jà lèèyàn máa ń jà a ti parí gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe báyìí àmọ́ ọ̀rọ̀ tí mo fi pamọ́ díẹ̀ òun ló kù tí máa sọ sórí chief tó ń wò yìí ó ti pèsè ilé ńlá kan lẹ̀ fún yín ilé alárànbarà àgbàyanu ilé tí olówó ẹgbẹ́ ẹ̀ máa rí tó máa ṣe ha irú èwo tún ní nínú ìwé ìtàn tá a gbọ́ pé Kárúnà ló lówó jù tó bá rí ilé tí chief kọ́ lẹ̀ fún yín Kárúnà alánú pé òun ò tí ì rè léèrè dúpẹ́ àìtí ẹ dúpẹ́ ara ẹni àmọ́ ilé tá à ń wí yìí Yorùbá bọ̀ wọ́n ní kinní kan bàjá ò jẹ́ apá ẹ̀ tó gùn jù tán lọ òun ní nǹkan èmi ò ní lè bẹ́ẹ̀ délé náà o chief ò ní lè bẹ́ẹ̀ débẹ̀ nítorí wípé ó ń déwájú dẹjọ́ kó má máa lọ bínú pé chief rálé fún ẹ kò tẹ́rí wọbẹ̀ débẹ̀ nìkan kọ́ a gbọ́dọ̀ wọnú ẹ̀ ṣó wá rí ilé táwọn yìí òun là ń pè ní ilé ikú. ilé ikú má jáyà fọkànbalẹ̀ àwọn àlàyé tó kù tá a fẹ́ ṣe fún ẹ là ń ṣe yìí o gẹ́gẹ́ bí iṣẹ́ ta ní chief fẹ́ dún ẹ ilé ikú táwọn yìí kì í ṣèwọ ni kú fẹ́ pa rárá o ìwọ ti dọmọ kú tí kú ò gbọdọ̀ pa ó ti dọmọ àrùn tárùn ò gbọdọ̀ gbédè ó ti gba pọ́npọ́ lọ́wọ́ kú ó ti fi darí ikú ìwọ ti fún kú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ́ ìwọ ti do kìyàkìyà tó ń takú láyà èèwọ̀ òrìṣà o mà wọ́n ti kú fẹ́ máa pa ni ibi tá à ń lọ gan ládé yìí
iṣẹ́ tí chief fẹ́ gbélé ẹ lọ́wọ́. Sórí ẹwà tìyẹ tí wọ́n ní yìí òun ló máa fi ṣe pàṣánná àwọn ọmọ aláìgbọ́rọ̀. Àwọn ọmọ aláìgbọ́rọ̀ bí ọkùnrin tó fẹ́ fipá bá ẹ lò, bí ọkùnrin tó fẹ́ lù ẹ́ lórí, ọkùnrin tó fẹ́ lù ẹ́ ní jìbìtì, àtobìnrin tí ò gbọ́rọ̀ sí ẹ lẹ́nu pàápàá nítorí kò yẹ ẹnìkankan sílẹ̀. Tìyẹ ní pé gbogbo àwọn eléyìí tó bá ti rí ìwọ ṣáà nìkan sìn ẹ́ délé. Tán bá ti tẹ̀lé ẹ délé tán ti tẹ́rí wọnú ilé báyìí ikú ti pa wọ́n nìyẹn. Ṣé èèyàn kan délé ikú kó tún padà ní? Sórí tán bá ti wá wọbẹ̀ ò ní kí lè retí yẹ ẹnìkan tó bá ti tẹ́rí wọnú ilé yìí 5 million naira òun lè retí yẹ. Tún wá wò mí o kò tún wá mọ bẹ́ẹ̀ o. Tó bá wùn ẹ́ bó ṣe èèyàn kan ló mú wá lójúmọ́ ò bá rí méjì bó ṣe mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iye tó bá mú wá ní ìlọ́po ní 5 million yẹn ló máa gorí ara wọn. Ìgbà mélòó lèèyàn fi dolówó ẹnu káwọn akọ ẹgbẹ́ ẹ̀ máa rí ẹ níta kó máa béèrè báwo ló ṣe ṣe ni ló bá tán. Ṣé mo wíire? Wo mi ọmọ mi ọ̀rọ̀ òdodo là ń sọ. Ẹ rí i pé àgbáyà ni Chief, I'm totally disappointed in you. Olórí burúkú èèyàn sí ní pẹ̀lú gbogbo nǹkan tójú mi ti rí láyé. Ṣé torí nǹkan tẹ́ ṣe sọ pé ẹ ra lé, ẹ ra mọ́tò, ẹ ra fóònù fún mi lélẹ̀? No, mi ò fẹ́ o. Èmi ò fẹ́ owó ẹ̀jẹ̀ láyé mi. Nítorí pé ti rí mi pé mi ò nára, mi ò nẹ́bí, mi ò níyà, mi ò ní bàbá, mi ò nẹ́ni kankan. Lè ṣe fẹ́ fà mí sínú nǹkan burúkú rẹ̀. Àwa wí tó ẹlẹ́ ẹ̀rọ mi lágbára. Tó bá jẹ́ nítorí òrùka burúkú tẹ̀ fi máa yọ òrùka ìfú. Àwọn olórogún ń báwí. Chief ilẹ̀ ń yọ ọ̀rọ̀ òdodo là ń sọ ṣe sùúrù o. Wo ọmọdé tá à ń sọ ní ìwọ tó níyà ò ní bàbá ìyá àbúrò tó ní ẹnì kọ́kọ́ kì mọ́lẹ̀ wọ́n lọ dúnbú ẹ̀ àwa ní kó gbẹ̀san ẹ̀san tó tún ní owó lọ́wọ́ ní o tó lówó lẹ́yìn wà ń sọ pé ò ṣe kí ló ní ṣe. Sùúrù ló fi máa ṣàlàyé fún ọmọ pọ́mọdé ni mélòó lọ́jọ́ orí ẹ̀. Wo ọmọ mi láti kín chief lẹ́yìn ṣe bí èèyàn kan ló fàbúrò tiẹ̀ ṣòwò àbílẹ̀ ayé iná kan ló nítọ̀ ń wá. Ṣé ó yẹ pẹ̀lú ọjọ́ orí rẹ kí ìyá ẹ̀ má wà láyé? Iṣẹ́ ayé ni àìlẹ́gbọ̀n àìlábúrò mọ́ àìlẹ́bí àìníyè kan iṣẹ́ ayé ni. Wọ́n wá ní kí ìwọ máa gbẹ̀san tó tún máa lówó lórí ó wá ń ṣọrun tìkọ̀ ó ń ṣọrun kọ̀tì ó ń ṣọrun kọ́kọ́kọ́ bí akọ aláǹgbá. Irọ́ o ayé ò rí bẹ́ẹ̀ o. Àṣẹ ayé ló ń gbé àṣẹ ayé yìí náà ló wà. Ayé àléèbá àbá àfiṣe ayé tó tó fún mọ̀ríbà o. Ilé ayé ẹni tó ń wá ò rí ẹ o ẹni tó ráyé kò máa yé. Ayé ọmọ mi ilé ayé náà ní gbogbo ẹ wà. Ronú jinlẹ̀ dáadáa ọ̀rọ̀ òdodo là ń sọ. Ayé ìwọ rò bá yé máa jà fún yín wà á jà fún rẹ ni tó wà á jà rẹ gbà lọ́wọ́ ayé àbí kí lóru bá sọ tó tún lówó nù ni o tó tún lówó lẹ́yìn ni o. Màá jà fúnra mi. Ilé ayé ilé asán. Ọ̀gbẹ́ni K pàdé ẹ̀ olóhùn wèrè dídé jọ alpha man the game happen for cafe today as in you get one babe tí mo bá chat ó ní òun queen olúwa man this babe set queen yes olúwa ọmọ pẹlẹbẹ kan báyìí
pupa kò ń ṣe tíátà. àárọ̀ kò ń ṣòun. tó bí gìtá yẹn. àní kò ń ṣòun sẹ́ sórí eléyìí ọ̀rá rí rúmùrúmù ó set látòkèdè sálẹ̀ guy you need to see this babe tó bá sọ pé tó bá gbọ́ tó sọ pé ọmọ là flush as in ọmọ yẹn ti set jù sórí n wá take time mi mo àwọn pictures ẹ̀ látòkèdè lẹ̀ èyí tó yà ní Yankee ni o èyí tó yà ní UK ni o èyí tó yà ní gbogbo àwọn places tó lọ men kí n má sáré conclude this babe na money owó lọmọ yẹn. bàbá àpọ̀lẹ́ kí ni nọ́mbà ẹ̀. ṣe you dey mad ni mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ débi kémi tó gba náà but make we kí ni nọ́mbà ẹ̀. so just dey follow am chat no collect him phone number. You sabi that level now. Oh baby, leave that one. Make I join you the cocoa hen. You see, all these local maga sef wọ́n pọ̀ lórí wọn mọ́ o tún bọ́ wọn sọ ọlọ́ nìyẹn wọn ná WhatsApp sí wọ́n fi pòrí ohun yìí o kì í ṣe WhatsApp no bíbí pins náà wọ́n kò gbé wá sí Imo àmàrí nǹkan tó ń bá ta náà ló ń ṣe London. Maybe like that you dey do your paro. Èmi sórí paro tèmi máa ń farabalẹ̀ ṣe ni kí n bẹ rárá sórí bó ṣe wà yẹn tí bá ti tó ṣẹ́ sí lórí tán tí mo ti kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú friendship level fúnra ẹ̀ ló máa fún mi nọ́mbà ṣé nọ́mbà tó bá fún mi yẹn lè máa fi wá gbóríwọ gbogbo àkáǹtì mi pátápátá máa gbóríwọ náà mí náà. akọ̀yà ẹlẹ́nu bó igi ló ń bá sọ̀rọ̀ ni. dàbí ẹ̀ this one na queen olùwà as in queen olùwà ẹni tó olùwà rán sí mi the queen. Yeah, sure, trust me now by weekend ma parí iṣẹ́ ṣebí na me now I trust Frank now. She dey travel wella. Wella. Change there now. I don't hammer. Now seen pictures. Then we pictures about irọ́ mo nílé fún rẹ̀ torí mo wéré ní ẹ́ o lè lọ irọ́ báwo. This is their new office. The office na le fẹ́ gbé mi lọ. Wow! This is our new office. Yes! Mo máa ń like kéèyàn sọ̀rọ̀ kí a dẹ̀ bá bẹ́ẹ̀. À ń bọ̀dẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. Wonderful. How office láti ní wine. That's lovely. Yeah, madam. Yes. Báwo lẹ ń ṣe jẹ́ sí kọ̀ọ̀kan nínú àwọn ọ̀gá wa tẹ́yìn fi ní àǹfààní láti mú mi wá sírú mi báyìí? Mo fẹ́ kó wo ibi tó wà yìí dáadáa. Kí ló jọ? Madam, orí èèyàn mú wò káàkiri. Ṣé mo ṣọ́ àrí níbí báyìí? Madam, ibo ń wà? Inú ilé tó wà yìí. Òun gangan ló ń pè ní ilé ikú. Madam tó wò. It's mistake rere. Eré ni mò ń ṣe. Kì í ṣe pé mo mọ̀ ṣe bẹ́ẹ̀ tó lọ́wọ́ madam. Ẹ ṣàánú mi. Nǹkan tí mo máa jẹ ni mò ń bá kiri. Ìyàwó mi lè ṣe bí mo jẹ jẹ́wọ́. Ìyàwó mi lè ṣe bí mo wọ́n mi ṣe wọ́wọ́ kiri. Owó némi ni mò ń wá. Ọ̀tún là ní némi ìyàwó mi. Shut up! Ọ̀dẹ̀ ní jèrè ọmọ yẹn. So ìwọ lè bẹ̀bẹ̀. I begged you for more than 45 minutes. Mo nífẹ̀ẹ́ tí mo lọ. Mo fi Ọlọ́run bẹ̀ Ọlọ́run gbọ́. Mo fi èèyàn bẹ̀ Ọlọ́run gbà. Ó láfi tó bá mú mi dé ọ́fíìsì yẹn. Tẹ́ bá ti rí obìnrin ní dìstẹ́rìn. Ẹ máa ṣe wọ́n bó ṣe wù yín. Ẹ máa ní ó yá ọ. Wọ́n ti dẹ́ṣẹ̀. Ẹ ó yá lọ ọ́fíìsì. Ọkẹ́ ní ọ́fíìsì ẹ̀ ládé yìí. Sọ́rí inú ilé ta wà ibẹ̀ ló ń pè ní ilé ikú. Gbogbo ẹni tó bá wọnú ilé yìí kò tún jáde mọ́. Ó padà ṣeré. Ó ti ṣeré lẹ́yìn. Ó ti rárí fẹsẹ̀ sí. Ọkọ bá ti já ẹlẹ́sẹ̀. Ọkọ bá ti ṣá ẹlẹ́sẹ̀. Ibi tó máa gbẹ̀yìn ayé ẹ̀ sí rẹ̀. Torí kò sẹ́ni tó wọnú ilé yìí tó tún jáde mọ́. Ibi ló parí òpin ayé ẹ̀. Ibi tó gbẹ̀yìn ayé ẹ̀ sí rẹ̀ lẹ́yìn o. Jíde kò tẹ̀lé mi. Ìjà lọ. Ilé ikú, èmi ò rìn látijọ́ tí mo ti rìn, ìyè láyé.
ìṣòro ọ̀hún máa wà bí gbà lọ ẹ̀rùn tó kó ọ̀nù àpẹ omi èyí tó máa yẹ àákùn yẹ àákùn gbà yẹn ìgbà ìgbò kò ṣe é fi ṣebẹ̀ ẹni fi ṣebẹ̀ yẹn àpọ́nlé ọ̀rọ̀ mi jọ bí òwe olóye lọ̀rọ̀ mi kún bá rí ilé ikú ilé ikú ilé ikú kí ló ń jẹ bẹ́ẹ̀ ilé ikú ó galaga jù ilé ikú èmi ò rí látijọ́ tí mo ti rìn iye láyé kúkú wá kí ló máa gbéga. ẹ má yẹ kó fọ. àtẹ̀lé ọtí yìí dẹ̀ máa wà ókè o ọ́nì náà kọ́ sí. $3,000. Kí ló dé mú dẹ́dẹ̀ change? Mi lè wait ká délé ni. Kí ló ṣe àyíngọ̀ ẹ̀ ń vibrate? Wo mi ò tẹ mọ tension Nàìjíríà yìí náà ni. Ẹ ṣàsanwó ẹja rẹ̀. All right, ẹ ṣe ọkùn. Thank you. Kí ni ẹ? Ọmọ kankan ṣá. Dàbí ẹni pé mo ti gbàgbé fóònù sínú bẹ̀rẹ̀. Fóònù? Bó ṣe bí àpò lẹ́kọ́ fóònù sí. Báwo ni fóònù ṣe wá di nǹkan tẹ́ ń gbàgbé sínú ilé? Ó yé mi náà lẹ́nu o. Mo ṣáà rí i pé mi ò fìlẹ̀ lápò mi. Àpò yìí ló wà náà, kò sí ńbẹ̀. My dear, jẹ́ kí n sáré lọ mú. Ok, má pẹ́. Ó máa wà nù bẹ́ẹ̀. Mo ń bọ̀. Ní ọ̀rọ̀ àmì, èmi ló ń tàn lójú ààrẹ, wá débi wá bá mi. Alábùkù àgbàyà. Madam, ẹ jọ̀ọ́, ẹ má bínú pé ìfẹ́ yọ yín lẹ́nu. Èló ní gbogbo nǹkan tẹ́ ti rà ń bì. Ẹ má wọrí sá, ẹ ṣe. Ẹ jẹ́ ń wọ́ọ̀rì, èmi lọ bá wọ́ọ̀rì. Madam, mo kó yín jẹ gan ni. Mo kó yín jẹ. Ojú òun rárẹ̀ wà kó tijú ẹ̀. Mo kó yín jẹ gidi gan ni. Bó tẹ́jọ́, mo rí pẹ̀lú woman kan sí, báwo ló yẹ jẹ́ sí i? Ìyàwó lè mi, ẹ̀yẹn fi bẹ̀ yẹn lẹ̀. Kò tí ì yé yín. A máa tọ́rọ̀ bá débẹ̀ a máa sọ. So ìyàwó lé yín ò tẹ́ yín lọ́rùn mọ́, ẹ fẹ́ try láti jẹ títa. Ìyàwó lè mi tẹ́ mi lọ́rùn. Ṣùgbọ́n ṣe mọ̀ pé láyé ìsìn jọ̀lọ́ọ̀fù máa wà lẹ́gbẹ̀ẹ́ kan, fried rice máa wà lẹ́gbẹ̀ẹ́ kan, mọ́mọ́yìn máa wà lẹ́gbẹ̀ẹ́, jíjẹ dẹ̀ ní gbogbo ẹ̀. Àbí kò yé yín? Nǹkan tó fà á nìyẹn. Ọ̀rọ̀ yín ti yé mi. Jẹ́ ká tẹ̀ fi gbogbo ibẹ̀ yẹn lẹ̀. Madam, ẹ jọ̀ọ́ ẹ ṣe oore kan fún mi, ẹ bá mi tẹ sí i. Kí wàá di orúkọ tí màá fi ṣèbẹ̀? Queen Olúwa. Queen, orúkọ tó dáa ni original. Saying is believing. A máa ríra later. Fóònù tẹ wá lẹ lọ mú dà. Mi ò sọ fún ẹ pé bẹ́ẹ̀ ló máa wà. Ó wà lápò mi náà. Firipálá bùkù ni ẹ. Níjọ́ tó ń pin, wàhálà ẹ̀ ò sí nílé. Mi ì dẹ̀ mọ̀ bóyá fi ṣe ni. Mi ì mọ̀ bóyá fi ṣe ẹni láì kí n ṣòbùkọ. So o rò pé gbogbo drama tó ń plan lójú mi kó tó di pé o wọlé lórí ọ̀rọ̀ fóònù o fi fóònù síbì kan o gbàgbé fóònù o rò pé mi ò mọ̀ pé gbogbo ẹ̀ eré orí igi ni tó jáṣe kú ọmọ ẹdun torí mò ń wú ẹ̀ àbí. Ok lóòótọ́ òun ni mo lọ bá òun ni but sórí gẹ̀yẹn ọmọ ìyá Fọlákẹ́ nílọrin ni. Ọmọ ìyá Fọlákẹ́. Kí ló dé tó ń fi rọ́ṣẹ́ pè fún yín báyìí náà? Last month Chidinma ní l'Abakaliki
ọ̀sẹ̀ tó sì lọ yìí Halima ní Kaduna ó tún ti dé ní ó tún ti dé Fọlákẹ́ láti Ìlọrin. my dear kí ló dé ṣó ń kà fún mi ni. kò tó kà fún ẹ kò tó kà fún ẹ láì ṣàfiṣe láì ṣòbùkọ gbogbo ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ àfi ń tẹ́ ẹ lọ́rùn pẹ̀lú ẹ̀ náà ò ní tẹ́ lọ́rùn bá ṣe ń fún ẹ ń tẹnu jẹ là ń fún ẹ ń tẹsẹ̀ jẹ pẹ̀lú ẹ̀ náà. ṣé mo sọ pé mi ò yó ni. ó yó ó rí bó ṣe yó oyó ló ń ṣàyànjú ràn kiri àgbàyà láì ní tìjú. ṣé tí n bá mú èèyàn rí kí n má kí wọn. ó ṣe ra ọjà kó gbìyànjú aláràn ni kó ra o kó lè rí ibi gbé ọmọ dáadáa kó fi fún lẹ́yìn kọ́ ní kí ló dé kó nítorí pé gbogbo wọn ló mọ̀ ṣó mọ̀ pé mi gàn mo gàngàn àgbàyà láì ní tìjú. ẹ jẹ́ àlọ́ oyó gbogbo ẹ̀ lèmi kọ́ máa fi yẹ ìjẹ́. má ṣe yẹn má gbìyànjú wa. mo ti gbọ́ kọ́ máa fi yẹ ó dùn fún ẹ náà ló ṣe gbogbo òṣì. because o special sí mi o ni mo ṣe sáré pé ẹ ṣe you get so and I want you to feel you special torí ẹ ni mo ṣe sáré pé ẹ yes baby. oh picture tí mo lò lórí Facebook right. because ṣẹlẹ̀ ni pé cousin mi tí popsi ẹ̀ náà tún lówó bọ̀ wọn ò lówó tó wà ọ̀ láìláì in fact popsi ẹ̀ gan díẹ̀ tó wọ́n máa ju tọ̀dọ̀ mi lọ gan ní ìtí mo doubt ó mọ̀ bọ̀ aṣákan máa jọ máa flow papọ̀ ṣé you get like olówó sólówó you understand nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé sórí cousin mi yẹn nǹkan tí mo ṣe lo picture ẹ̀ ni pé mo ò fẹ́ jẹ́ káwọn èèyàn lọ wà familiar with me like my person so torí ẹ̀ ni mo ṣe lo fọ́tò tèmi because wọ́n á kàn máa rí mi títì wọ́n á kàn máa kó bùkátà bá mi like help me I need this wọ́n fẹ́ sọ mi the philanthropist ṣé you get. ó dá lójú that's great now ìwà àti talẹ̀ wà ń bẹ̀yẹn don't stop it. kọ́ṣẹ́ ẹ ni pé my manager no my PA is there with me so ó ń bá mi sọ̀rọ̀. Meeting meeting. So I'll call you back. Yeah. I think I have to attend to him now. It's very, very important. Yeah. Love you, baby. Okay. No problem. Take care, Aisha. Good nice day. All right. Guy. Why you do like this now? Hey, you be my PA now. Shut up, your well, your magic on. Punish you. Don't go fire your mouth. Why you do like this now? See, guy. If this babe fall for me, man, I don't hammer. As in, tó bá mú yẹn tó sọmọ yẹn lórí, tí mo ṣe mú lórí, ọmọ yìí ti wọbẹ̀. Ṣé ló ń baby mi, tó ń sugar mi, tó ń sweet mi, tó ń honey mi kò ń pè mí lugba àwọn sweet names. Wait. You sure say that baby is true? Honey, ìrínisí ni sọni lọ́jọ́. That babe who I see so, na rich babe. Babe tó ní connection ni. Tíṣòro ọ̀hún máa wà bí gbà lọ ẹ̀rùn tó kó ọ̀nù àpẹ omi èyí tó máa yẹ àkúngbà yẹn. Ìgbà ìgbò kò ṣe é fi ṣebẹ̀ ẹni fi ṣebẹ̀ yẹn àpọ́nlé ọ̀rọ̀ mi jọ bí òwe olóye lọ̀rọ̀ mi kún bá rí. Ilé ikú kí ló ń jẹ bẹ́ẹ̀? Ilé ikú ó galaga jù. Ilé ikú látijọ́ tí mo ti rìn iye láyé kúkú wá. Kí ló máa gbé gàlà dojú dé ẹkùn mò ń bí? Kí ló máa gbé gàlà dojú dé ẹkùn? Kí ló máa mú màdùn ojú ọlọ́dẹ o?
ṣìrìn wọlé olódì tó jádọ̀wò lọ kíkú má pa mí o lámì 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 lọ́wọ́ àrùn òjijì fi ṣọ́ ẹ̀ṣọ́ mi o kíkú má pa mí o. Ilé ikú o, ilé ikú, ilé ikú o, ilé ikú o, kí ló ń jẹ bẹ́ẹ̀? Ilé ikú ó gàlágà jù, ilé ikú èmi ò rí látijọ́ tí mo ti rí ìlàyé gbogbo wa. Ẹlẹ́kọ̀ọ́ olówó ẹni fẹ́ rajà ló gbogbo wa. Ikú máa wọlé tọ̀ mí wá, àrífẹsẹ̀ sí àrídànù ní alọ́ àlọ́ yìí. Just like that. You know. Straight to the bedroom. Because you could have seen, Yeah, no, well, okay. But baby, ibi yóò jọ bedroom now. Mo rò bó sọ pé ká wá fọ́ra wa lẹ́nu ni. Ìfẹ́ gbọ́ ọ̀kadà wọn sáìdì sáìdì bẹ́ẹ̀ ni wọ́n ọ̀kadà báwo? Jennifer! Queen, ó bàgẹ́. Queen, ewu erin jẹ́ mú ṣòpé gold lélẹ̀. Queen ti change gan-an, ti change. Ṣé wo ló ní mọ́tò yìí? Ìkọ́nà àwọn mọ́tò mi nìyẹn. Thank God, Olúwa ṣeun. Àwọn ọmọ mi ń kọ́. Ní àtàbúrò òyìnbó yẹn á ti di big girl báyìí. Àwọ̀ wà lè pọ̀ gbogbo ló fẹ́ máa ṣe é sìn. Ìṣe láì. Òun náà ṣàfẹ́ ṣe báyìí ni. Mo ti ní fọwọ́ tí ń tọ́ bí wọ́n bó ṣe tó. Díẹ̀ ló kú kí n má da ẹ mọ́. Jẹ́kújẹ́ tá ń jẹ kiri ni kéèyàn oúnjẹ bí kéèyàn oúnjẹ lọ́rùn. Ó ṣáà ti marry. Marriage.
Kò so kún kò mọ́ náà. Mi kò ń dúró de Mr. Rice lèmi ni kọ́ lóun kó ṣàjẹ́ kó tètè dé. It is wàdúrà ló máa ṣe. With time, Ọlọ́run máa pèsè ọkọ tiẹ̀ fún ẹ. I'm so happy to see you. Thank you, my friend. Mi ń kú ẹ̀. Wọ́n ṣàfún mi nọ́mbà ẹ̀ ṣá. Abúlé ń gbé ń sìn iná. Má worry, má pẹ́ nọ́mbà. Mi ti ẹ̀mọ̀ káwọn lẹ́kì yẹn ló máa gbé àwọn bí ńláńlá bíi VGC yẹn ló máa gbé bó ṣe wà yìí. Àmì lè wait láti rí ọlọ́ǹkan sí. Ṣàpè mi o. Ọ̀rọ̀ bọ̀. Ọlọ́run pè mí o. Check it down, my ring love and okay, what's your ring? Yeah, let me save it. You don't need to let it real. Make sure pon pè mí o. Alright, mo worry ma. Ó yá gbà. Kò fi lè work up. Mi ò like bo erin nínú oorun kò fi work up. Owó ti pọ̀ jù. Bá mi fún òyìnbó lélẹ̀. Àbúrò òyìnbó. Mi ò lè wait láti ilé òyìnbó. Ṣé kò mo dúpẹ́ yẹn? Mo tó pé owó tí sọ̀bí tó ń gbé fún mi o. Má worry nípa ibi tí mo ń gbé. Ṣá make sure pé ó ń pè mí. Try láti send address yẹn sórí fún mi. Má worry. Má wọ ẹwà ṣùgbọ́n. Okay. Take care ó dàbọ̀ ṣe gan-an. Take care fún láṣọ ẹ. Jennifer. Àti kí ló ṣe fún yín Dubai. Èmi kàn dùn lé ni tó bá rí ọ̀rẹ́ mi tí mo rí ṣe ni àwọ̀ ẹ̀ ń dán tí gbogbo orí ẹ̀ tó bá rí irun ẹ̀ tó bá rí mọ́tò tó ń wà. Ẹ sọ ẹni tẹ́ rí. Ṣé inú mi kò ṣáà ń dùn tó bá bí yín ṣe bí yín bá mi sọ̀rọ̀ gan-an tí gbogbo ẹ̀ kò ń ṣe mọ̀ pé èmi náà lélẹ̀ ọ̀rẹ́ mi. Alẹ́ ni náà yọ ti pọ̀ ju ẹsẹ̀ ń tẹ́rí àǹtí mi. Queen náà ni. Àǹtí Queen wọ̀. Queen kan náà. Queen tí mọ́mí wọn àtàbúrò wọn kúnjọ́ kan náà. Yeah, Queen nìyẹn ni bọ́ inú mi ṣáà ń dùn inú mi tiẹ̀ ń dùn pé ọ̀rẹ́ mi tèmi ni. Ẹni sì rẹ̀ ní ṣe ṣàgbá nọ́mbà wọn. Mo gba nọ́mbà ẹ̀ o àmọ́ kò fún mi ládírẹ́sì ẹ̀ ìyẹn ò tiẹ̀ má tànà mo bí mo ṣe máa ń ṣe máa trace ẹ̀ ṣáá ni. Àǹtí gbọ́sọ fún yín lówó. Owó tó fún yín dẹ̀ kó àhà. Ní sùúrù díẹ̀ máa fún ẹnu ẹ̀ o. Ẹ ṣàmúra. Díẹ̀ náà ni òun ò fẹ́ mi. Ẹ bá ti lọ kẹ́ mú mi dání. Má wọ ni. Àjọ ń lọ ni. Mò ń bọ̀ ọmọ mi rán mi ṣe. Ok, má pẹ́ o. Ilé mi ò dé mi. This is cool. That's nice. Why not try? There's only very high taste. Yeah. I'm too funny. Bim no ishile mi ni. Mo round combine not set up a limit. Although to me are much more expensive to buy, you know. See, you set up to me set up a limit. Yeah. Oh, wow. Oh, no, very thick. TV to me, I was slim to buy. And actually, my TV is just 180 inches for real, you know. And then go flat on my concaveless or curve. Wow. No shabby. You look like a Dubai? Dubai, no wonder. I won't call Dubai yet, the man rush right. I don't know. The one inferior to me. Actually, I bought mine from Germany. Yeah. Then every 3 months, man, be parasi Germany. One love service in parasi Nigeria. Very thick and lovely leathers. My interest is I want to blend it up. I want to know where you say the right direction, but I want to touch it up. My interest is it's just that I want to come out and me after just shine come on, you know, which is just the fact that we not need flair from my taste or come or how to approach it. Sure, tomorrow. No. Tomorrow. I buy brickley aloshele. You tell me you just beg aloshe. And it's just what glossy back on. Very, very expensive though. Only money afford it. Only money afford it. And you see, it's okay. It's okay. You may go on we will set up visitor sitting room really. It's cool. It's alright. Round flower by are you on the more? Well I want to look. I'm gonna tomato round conjure me. One minute I want you wow, I just blend taste it. It's okay, it's cool. Wiring is in your call. You know, anyway, it's okay. My blender. Frank. What's that? Show me bito Aisha. Here, of course.
ilé ẹ̀ tó dàbí kitchen lẹ́gbẹ̀ẹ́ lé mi. mo fẹ́ kó wo dáadáa. Àǹtí. Kí ló ń dẹ́rù bà? Àǹtí, ọ̀dọ̀ mọ́ṣúárì o. Mọ́ṣúárì gangan ló wà. Àǹtí mi, ayé ò ní bàjẹ́ wo tí mo sọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀wọ̀n kan ṣeré ni èmi gangan kọ́ ni Frank Olúwakáàdé lórúkọ mi ṣe yìí náà bá yín mo jí lórí fóònù Frank ni ọ̀rẹ́ mi ni Frank máa ń pè wá bí fúnra mi máa lọ gbé wá bí kó bàbá mi ẹ̀jẹ̀ máa lọ́ọ́ tì mí ẹjọ́. Ó ti kọjá dúró náà ayá máa ń kó ẹ o ṣénú mi ilé ilé mi ló wọ̀ tó ń ṣẹnu gátagàta tí ẹ̀mí rí bá kan tv mi kéré èmi ò rírú ẹ̀ rí. àwàdà mi ló gbà kọ́ ẹ̀wọ̀ kò ní jáfẹ́ nu mi mo fi ṣeré ni mi ò mi sọ bẹ́ẹ̀. olójú kòkòrò ni ẹ ṣó wá rí ojú kòkòrò ẹ yẹn òun ló sọ ẹ débi tó wà lẹ́ni eléyà jí àríkọ́gbọ́n fún àwọn ọkùnrin ẹgbẹ́ ẹ tó jẹ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí tó máa ń ṣe ojú kòkòrò sí nǹkan tó tó jẹ́ kí wọ́n sọ fún ẹnu bí tó wà yìí ṣórí inú ilé tó wà yìí òun náà pè nílé ikú ẹni tó bá dẹ̀ wọnú ilé yìí kò tún jáde mọ́ láàyè ó ti rà ìfẹsẹ̀ sí ọ̀rẹ́ bí. ẹjọ́ àǹtí mi àyè yóò ní bàjẹ́ wẹ̀wẹ̀ ni ẹni kú ní December ẹni àwòrán January ẹjọ́ ṣàánú mi ẹjọ́ jẹ́ kí n pe Frank wá kó máa bọ̀ ẹ wo. ó ti kọjá tẹ̀lé mi. kí n ká lọ. má bọ̀. má jẹ́ rí kún èlò jìjì má jẹ́ sáré gbalẹ̀ ta ọ̀fọ̀ kẹ́ni bínú mi o má ṣe yẹ̀yẹ́ mi nígbẹ̀yìn ọ̀rọ̀ tó bá yá á lọ lọ́ọ́ bá o ìyá máa jẹ́ lọ òṣì máa ta lọ má jọ bọ́ níbẹ̀ títí láyé èrò wọn nìyẹn. ilé ikú o ilé ikú ilé ikú o kí ló ń jẹ bẹ́ẹ̀ ilé ikú ó galaga jù ilé ikú èmi ò rí látijọ́ tí mo ti rí láyé. ẹ ṣàánú mi ẹjọ́ ẹ jẹ́ máa lọ ìbúlá wa ẹ ṣàánú máa lọ́jọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ṣàánú mi ẹjọ́ ẹ jẹ́ máa lọ ẹjọ́. olójú kòkòrò ni ẹ nǹkan tí ojú olójú kòkòrò ń rí òun lójú ẹ rí lẹ́ni gangan ló máa ráyè mọ́. má jẹ́ rí kún èlò jìjì má jẹ́ sáré gbalẹ̀ ta ọ̀fọ̀ kẹ́ni bínú mi o má ṣe yẹ̀yẹ́ mi nígbẹ̀yìn ọ̀rọ̀ tó bá yá. ṣúbìnì náà ló ní ilé ọlọ́run àṣé àìrìn jìnnà láìrí kí ọ̀kẹ́rẹ́ ó ga mo tó ti rìn mi ètò tí ìkọrùn mi bí yìí lọ́dọ̀ àwọn ọmọbìnrin yìí o. bàbá tó síbẹ̀ ṣé wọn ó kè. ó ga queen ga mo ti ń lọlé obìnrin láyé mi ilé ìtún yàtọ̀ àfi bíi White House kí ló dín náà aṣojú mi ò tàn mí jẹ àfi bí bàtàkùn àjọ̀nù kan ló ń direct mi pé ọmọbìnrin yìí má jò lọ má jò lọ má jò lọ. iṣẹ́ náà ni. ibi ni màá kú sí o. táyé bá gbà mí màá ní kán lọ bá mi fi mọ́tò kó gbogbo ẹrù mi wá màá dẹ̀ sọ fún mọ́mí junior kó ṣáà ti fi ẹlẹ̀ fún mi fún 50 years péré 50 ni ó kò fi manage mi. ta ni mọ́mí junior ṣé mọ́mí yìí. kì í ṣe mọ́mí mi náà ni ìyàwó mi ni ó mọ̀ kí mo ti máa rí tó bá pàdé mi títí gan tí bá sọ fẹ́ kí mi ti máa rí ṣé ò ní sọ pé mi ò responsible. That's true. mo dẹ̀ mọ̀ pé torí mo responsible yẹn gan ni wọ́n ṣe máa like mi níwọ̀nba. èmi náà rí lọ́jọ́ yẹn gbogbo bí ṣe náwó fún yín lẹ́fún tún sọ̀rọ̀ fi gbogbo ara sọ̀rọ̀ mo ní kí ló dé kí ló lè tó yẹn. ẹ bá rí ẹ tí ò wù ẹ̀wọ̀n fàájì tọ́ ni mi ò tí ì rí ṣáàdì àyà ọkùnrin tó máa rí yẹ tí a sọ fún wọn pé wọn ò róbìnrin àfẹ́tọ́ máa fàájì tọ́ obìnrin yàtọ̀ síra wọn ó rí pé gbogbo orin tí mò ń kọ fún ẹjọ́ yẹn ó yàtọ̀ ni sáwọn orin tí mò ń kọ fún àwọn obìnrin tó kù lójú àgbo. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ mi ṣá kílẹ̀ ń bọ̀ lọ́dọ̀ mi tẹ́ kéré tó tó yẹn dání mi ò láìkẹ́ mi ò fi comfortable. kò rí bẹ́ẹ̀
iṣẹ́ wa ló gbà bẹ́ẹ̀ kì í ṣe kí bóyá èmi náà wù mí kí n máa kúyàn kiri bẹ́ẹ̀ yẹn àmọ́ torí àwọn bọ́ìsì ní ìgboro wọ́n á rí ẹ̀ wọ́n á láwọn fẹ́ yọ ọmọ ẹ̀ gbà míì ni inú wọn dùn ni o òtútù máa ń yí sí nǹkan mi gbà mí tó bá léèyàn 2 mẹ́ta mẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kò ń ṣe tó dáa rárá má bínú. ìjọ mi tẹ bá ń bọ̀ mi ò fẹ́ kẹ́ múyàn wá mo fẹ́ kẹ́ dá wá ni. ìyẹn á lè díẹ̀ o á lè díẹ̀ o. kí ló dé kí ló lé ń bẹ̀. Ọlọ́run ti fi wá hàn already Ọlọ́run ti fi wá hàn. pa mo ní next time tẹ bá ń bọ̀ ẹ dá wá ẹ ní láti múyàn wá ṣé ẹ trust me. má jẹ́ ṣe bẹ́ẹ̀ iṣẹ́ wa ló fa sábàbí. níjọ́ mi tẹ bá ń bọ̀ ẹ̀yin nìkan ni mo fẹ́ kẹ́ wá mi ò fẹ́ kẹ́ múyàn kọ̀ọ̀kan wá ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ dágbére bí tẹ́ ń bọ̀ fẹ́nibọ̀dì. sórí bó tiẹ̀ ṣe fọwọ́ kan mi ẹ̀ lásán ara mi ṣe bákanbákan ìjókòó tì mí ẹ̀ lásán gan-an mi rò pé nǹkan kan àti mi ò ní lè ṣe fún ẹ o tó bá jẹ́ pé n tó fẹ́ nìyẹn mo ti gbọ́ ṣé kinní kan máa lọ sìn. no ẹ jẹ́ kó dọ̀là ẹ máa lọ sìn tó bá dọ̀là ẹ máa dá padà wá lẹ́yìn nìkan àtẹ̀tí yín ẹ má mú ẹnì kọ̀ọ̀kan wá ẹ dẹ̀ gbọ́dọ̀ dágbére bí tẹ́ ń bọ̀ fún anybody. mi ò dẹ̀ gbọ́dọ̀ dágbére. yes. ó kéré. France arábìnrin ẹjọ ayé tó ló pè nìyẹn. o ò lè sọ gbogbo bàbá lọ́wọ́ ni sọ fún pé àbá ti play lọ́wọ́. pápá ẹjọ ń bọ́ lọ́wọ́ ẹjọ láti níta ẹjọ lẹ́tà. Come on, come on. Ibo lo rò pọ̀ ni ṣé mo kú lọ́wọ́ ìrandíran ìfira lẹ́yìn àbí bàbá là bàbá ẹ̀ ló ra lẹ́yìn fún mi. mo fẹ́ jókòó ni. jókòó síbo ibo lo fẹ́ jókòó sí ẹ̀yin ọkùnrin olójú kòkòrò olójú kò mọ̀ ń lọ gbogbo ejò jíjẹ ni anything under skirt lè fẹ́ mọ bó ṣe lọ ń bẹ̀ kí ló pọ̀ mọ́ kí ló lè mọ ètò yẹn anyway ibi tó wà iná pè ní ilé. ọ̀rẹ́ mi àǹtí queen bàbá dé ó láti ìta ni mo ti mọ̀ pé ilé yìí powerful house ni o gbogbo àwọn gold yẹn gbogbo bàbá ó kàn sọlíjà wà fún ìjà tó ìwà fún ìjà gbogbo ẹ̀ ó fún gbogbo ẹ̀ látòkè délé ẹ̀ àmúlẹ̀ ẹ̀ òun gbogbo ẹ̀ yá dáadáa. ṣé mo pẹ́ ti ṣìrìn ṣá? ta ló fún ẹ ládírẹ́sì lé? queen kí ló tó yín sọ̀rọ̀ báyìí náà ṣé mo yẹ tí mo fún ẹni tó bá mi wá ẹ ni owó láwọn ló gbà lọ́wọ́ mi. àǹtí queen ẹ wò ṣe mọ̀ pé nígbà tí o ti ṣe kankan èmi ẹ̀yin pẹ̀lú àǹtí mi àjọ máa ń rìn kiri bá ṣe ṣe wà ibi tá a máa kú sí ládé yìí àǹtí mi àwọn lọ kó gbogbo ẹ̀ wá sí bàbí. ibi tẹ́lẹ̀ máa kú sílẹ̀ wáyé màálù la gbogbo fi èsì ara ẹ̀ rìn lọ́bi tó máa ti pa ṣé mo pè yín ni àbí mo fún yín ládírẹ́sì àti pé ìwọ ta ló ń ṣiṣẹ́ fún ẹ
irú oògùn wo ló ń lo gògùn tó fi fẹ́ dákú irú iṣẹ́ wo ló wà lára ẹ̀ tó yẹ pé àwọn ẹni bá kú ni ẹ́ ẹ jẹ́ kí wọ́n sọ fún yín ẹ̀yin tíra rí fẹsẹ̀ sí ibi tẹ́wàá yín gógó ló ń pè nílé ikú. kún ìjọ ọmọ òkú lèmi mo fi títúbi ọlọ́run bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pọ̀rọ̀ òkú lọ́rọ̀ tó wà lẹ́yìn ṣàánú mi máa padà wá jọ torí wúlò. ibo lẹ́rọ pẹ́ lọ ibo lẹ́rọ pẹ́ lọ náà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó yá. má jẹ́ rí kún e lójijì má jẹ́ sáré gbalẹ̀ ta ọ̀fọ̀ kẹ́ni bínú mi o má ṣe yẹ̀yẹ́ mi nígbẹ̀yìn ọ̀rọ̀ tó bá yá á lọ lọ́wọ́ bá o ìyá máa jẹ́ lọ òṣì máa ta lọ má jọ bọ́ níbẹ̀ títí láyé èrò wọn nìyẹn. ilé ikú ilé ikú ilé ikú kí ló ń jẹ bẹ́ẹ̀ ilé ikú ó galaga jù ilé ikú mi ò rí ládùúgbò tí mo ti rí ilé ayé gbogbo wa. orí ìyá mi orí mi lẹ́yìn gbogbo ìnira yìí. ṣùgbọ́n yóò lọ sọ́dún ìjọ. ojú kòkó lẹ́yìn ó lè ní jẹ́kújẹ. ayé ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ lórí Àríkẹ́ Adé kí ló ṣe ẹ́ tó ń jàjẹ̀bi báyìí kí ló dé tó ń bá orí ẹ̀ sọ̀rọ̀ kó o pàrọ̀ kó o pọ̀dọ̀ fínú ẹ̀ kó o bá àwọn méjèèjì sọ̀rọ̀ o ṣe kọ́kọ́ bẹ́lẹ́dà ẹ̀ ṣèpàdé kó o tó máa jìjà tó ń jà yìí Àríkẹ́ ìjẹ̀bi ló ń jà á ó nítorí wípé wọ́n pa Ṣìkẹ́mi ó wá sọ̀rọ̀ ẹ̀dá pààyàn sílùú kí ló ṣe Ṣìkẹ́mi tó kọ tí ọ̀gbọ́n yín sí kìlọ̀ òbí Bíbélì sọ wípé ọmọ tá a bá wí tó warùn kì ó ní fún ìpara ara tiẹ̀ ni bí Ṣìkẹ́mi ṣe yan kádàrá tiẹ̀ kóun fúnra ara òun máa dẹ́mi ara òun légbodò òun ló ṣe ṣẹlẹ̀ sí o nítorí wípé wọ́n ní ìbásàn káwí fọ́mọ ẹni ká gbọ́ èyí tí ò bá gbọ́ irú ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sí wọn ló ṣẹlẹ̀ sí Ṣìkẹ́mi yìí ìwọ ò bá búrò tiẹ̀ wí àbí ó wá ń gbẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni nítorí wípé wọ́n pa Ṣìkẹ́mi gbogbo ọwọ́ ẹ̀ bó ṣe kún fún ẹ̀jẹ̀ Àríkẹ́ ó ti ṣe o nítorí wípé ò ń gbé ìjàjà ó ti ṣẹ̀ kódà ó ti ṣẹ̀ sí Ọlọ́run gidigidi gan ìwé mọ́ náà ló fìdí ẹ̀ múlẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá fi idà pa ni ó ní nípa idà ni yóò kú ńṣe ni kó o mọ bó o ṣe fẹ́ lọ túbá tó o máa wá ojú rere Ọlọ́run rí kọ́lọ́run lè dáríjì ẹ̀. bí mo ṣe máa rí màmí lójú oorun nìyẹn kò dẹ́ ń ṣe nǹkan kò ń ṣe méjì wọ́n á ń kọ mí lóminú pé kí ni ìyá mi fẹ́ ó ti wá ń bọ́ sí lemọ́lemọ́ màmí ti wá ń yọ sí mi gbogbo ìgbà òun ló wá dẹ́rù bà mí pé kí ló dé tàbí àmọ́ ò forí lélẹ̀ kí ló dé tí màmí ò sùn lọ́rùn tó jẹ́ pé tí n bá ní kí n kàn mẹ́gbẹ́ lélẹ̀ màmí ni màá rí láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ mo wá rò pé kí ló ń ṣẹlẹ̀ tí mo fi wá bá yín mo fẹ́ kẹ́ ẹ túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lójú àlá yẹn fún mi. ìyá gidi nìyá rẹ o abiyamọ nìyá rẹ o kódà òkú ọlọ́mọ ni pẹ̀lú. ṣó o rí gbogbo ìwà aláàbí tíwọ náà ti dáwọ́lé yìí ó ní ò jẹ́ kí ìyá rẹ ó lè forí lóṣù ká kó sàsùn gbàgbé. ṣó o wá rí ti lè ṣe bí lè ṣe kà tí mo dárúkọ lẹ́ẹ̀kan bó bá tiẹ̀ jẹ́ wípé lóòótọ́ èèyàn ló fàbúrò rẹ̀ ṣògùn owó
kí ló dé tí wo ò fìjà fọlọ́run ọba jà kó o fọwọ́ lẹ́rán kó o rí bá dániwáyé ó ti ṣe gbogbo wọn síbáṣìbo ó wá bẹ̀rẹ̀ sí ní ṣèdájọ́ lọ́wọ́ ara rẹ̀ bó o ti ń pa kúkúrú ló ń pa gúngùn bó o ti ń pa pupa ló ń pa dúdú tó o bá torí wípé ọ̀rẹ́ mi dá mi lóró n ó sì dọ́rẹ̀ẹ́ mi padà irú ẹni bẹ́ẹ̀ yìí jẹ́ kóró tán lẹ̀ o ti ń foró yanró o ti ń gbèjà ọlọ́run ọba jà kí ló dé tó fìjà fọlọ́run jà kó o fọwọ́ lẹ́rán òun lòkú ọ̀run ò fi padà lẹ́yìn ẹ̀ òun nìsìnkú ọ̀run fi ń pè ọ́ nígbàkúgbà ó ń pè ọ́ ṣàkíyèsí ni kẹ́sìn ó bá a tó dé òòrójú ẹ̀sìn tó sú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ yìí bó o bá rọra ojú ẹ̀sìn ọ̀hún mọ̀rọ̀ bó bá wá rọ̀ yóò para lé yóò para oko ẹni tí ò mọ̀gbà tó ń rajà yóò mọ̀ bọ́ ọ̀rà nínú ẹ̀ ẹni tí ò mọ̀gbà tó ń rajà yóò mọ̀ bọ́ sanwó nínú ẹ̀ fi mọ́ níbi tó dé yìí láàrin èmi rẹ àtẹlẹ́dùà títí kẹta ò tí ì gbọ́ sí fún díẹ̀ yìí túbà tọrọ àforíjì lọ́wọ́ adániwáyé kó o ní ká dániwáyé ó foríjì ọ́. Màmá mo ti ṣẹ̀ sí òfin Ọlọ́run ẹ̀jẹ̀ dẹ̀ ti pọ̀ lọ́rùn mi gbogbo ẹni tó bá pani nípa idà láò ti pa wọ́n màmá kí n túbá. Ẹ ṣeun ẹ pẹ́ fún wa. gbọ́ kìlọ̀ o túbá o. Ẹ dàbí kíyàwó yín máa wà lẹ́nu. Kíyàwó máa wà lẹ́mọ̀ kí lè rò débẹ̀ ìyàwó mi kí lè rò débẹ̀. Ká lè ní time fúnra wa náà. Ká lè ní time fúnra wa. Bá yín ṣe gbogbo eré. No. Kí lẹ fẹ́? Mo lọ bí ìyàwó mi gan ni kí ni gbogbo torí pé kò sí nílé wọn àtàwọn ọmọ travel bó ṣe máa ń lọ tiẹ̀ ni ẹ̀ ó máa dé ìfà ó lè dé lọ́la. Ṣebí ọmọdé bíi tèmi náà ni. And so therefore mú ẹ láìkí nǹkan mi nìyẹn o. Kí ló ń bọ̀ lọ́jọ́ irú gbogbo èrò tó rò ẹ̀. Ṣé ti wá ń bínú ni? Mi ìbínú. Bá mi irú àwọn kinní bẹ́ẹ̀. Yé! Chief! Morogo! Chief! Nísinsìn! Chief! Morogo! Ẹ gbà mí. Chief! Nísinsìn! Yé! Ìbọn ni mo fẹ́. Olúwa o. Queen, kí ni mo ṣe fún ẹ? Ilé ikú rẹ̀ náà, kí ni tó ṣe gbé mi wá bí? Tó dẹ̀ mọ̀ pé mi gbọ́dọ̀ wọnú ilé yìí. Mo ń fún ẹ lówó ẹ̀ náà, mo ń tọ́jú ẹ, kí ni mo ṣe fún ẹ? Queen, kí ni mo ṣe fún ẹ? Abẹ́fẹ́, o rí pé ìkàyọ̀ ni ẹ́. O kì í ṣe tó yẹ kó máa pèlè yàn gidi. Mo mọ̀ pé ilé ikú ló wà. Má gbàgbé o, wípé gbogbo ẹni tó bá wọ bí wọn ò tún jẹ́ àlàyé mọ́. Àfẹ́ni tó bá wù mí látọkàn mi kó jáde ni. Ó ti wá wọlé ikú lẹ́ni o jáde mọ́ Abẹ́fẹ́. Àwọn ará ìlú wọ́n rò pé yàn gidi ni ẹ́ látàrí oore Kàmíláyà tó ń ṣe fún wọn. Nítorí àti jẹ́ èèyàn tiẹ̀ ó sọ mí di apààyàn. Ó jẹ́ kí n máa gbẹ̀mí àwọn aláìṣẹ̀. Káàtì ẹ̀ wá sọ yí pé àwọn tá à ń sọ yìí olójú kòkòrò ni wọ́n ṣáà ló yẹ kí n máa ṣe ìdájọ́ wọn ni. Ó wá sọ mí dẹni tó ń gbé mi aláìṣẹ̀. Ó jẹ́ kí ìyá mi máa sunkún lé mi lórí lọ́sàn-án láàárọ̀ lójú oorun. O kì í ṣèyàn gidi rárá. Èmi ti ṣetán sìn láti ṣèdájọ́
nítorí pé mi ò ní dúró dìgbà táwọn aráàlú máa mọ àṣírí èmi àti ẹ. Ikú mi ò sí lọ́wọ́ ẹ̀ o. Má gbàgbé o, ẹ̀mí kan ẹni tó bá ṣẹlẹ̀ sí mi ó ṣẹlẹ̀ sí ẹ o. Yes, mo ti ṣetán. Èmi kò ti ṣetán láti kú. Ṣùgbọ́n tí bá kú nǹkan kí tó kú, máa pa ìdílé ìwọ náà run. Máa pa ẹ́, máa pa ìyàwó ẹ̀, máa pa àwọn ọmọ ẹ̀. Mú fóònù ọwọ́ ẹ lẹ̀ kó tẹ̀lé mi. Mo ní kó mú fóònù ọwọ́ ẹ lẹ̀ kó tẹ̀lé mi. Abẹ́fẹ́ dúró síbẹ̀ yẹn ó yẹ kémi àti ẹjọ́ lọ lẹ́yìn ni ṣùgbọ́n ẹni tún kọ́ ó dọ̀la. Ẹ̀rùn tó kó ọ̀nù àpẹ omi èyí tó máa yẹ àkúnyè àkúgbà ẹ̀. Ìgbà ìgbò kò ṣe é fi ṣebẹ̀ ẹni fi ṣebẹ̀ yẹn àpọ́nlẹ́yìn. Ọ̀rọ̀ mi jọ bí òwe olóye lọ̀rọ̀ mi kún bá rí. Ilé ikú ilé ikú ilé ikú kí ló ń jẹ bẹ́ẹ̀? Ilé ikú ó galaga jù ilé ikú. Èmi ò rí látijọ́ tí mo ti rìn láyé kúkú wá. Kí ló máa gbé gàlà dojú dé ẹkùn mò ń bí? Kí ló máa gbé gàlà dojú dé ẹkùn? Kí ló máa mú máa dùn ojú ọlọ́dẹ o? Kí ló máa mú mi wọlé olójú? Ẹ káàsán máa. Ẹ káàsán. Ẹjọ́ sẹ́yìn ni Mrs. Adùnní. Oh, ẹ káàsán ma. Ẹ káàsán. Ṣé wọ́n ní PA tí mo bá sọ̀rọ̀ lórí fóònù lẹ́ǹkan? Bẹ́ẹ̀ni ma. Okay. Actually, chief busy gan sin. Wọ́n wà meeting. So, wọ́n ní kí bá àwọn gbé yín. Instead tí wọ́n fi gbé yín lọ́lé, kí gbé yín wá sọ́dọ̀ àwọn. Tó ló máa pẹ́ gan ní meeting tó wà. So tó bá ṣe tán, ẹlẹ́dìí tán máa lọ́lé ma. Alright, kò sí problem. Yeah, jẹ́ àlọ́. Ẹ jẹ́ kí yẹn. Okay, ó ṣe. Ilé ìjọ ibi tí wọ́n ti ń ṣe meeting o. Ibo lọ́lọ́kọ̀ mi wà nù. Shut up! Meeting kan, meeting ni. Kí la gbé kí lójú? Ìjẹ́ ìwò tí ẹ̀ mórúṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe. Yes, no, businessman lọ́kọ mi. Ó máa gbópònù, máa gbọ́rọ̀ dẹ̀ tó ń sọ, ogun owó lọ́kọ ẹ̀ ṣe. Ogun owó? Ọkọ mi? No, kò possible. Sórí gbogbo owó tẹ̀ ń ná, Range Rover tẹ̀ ń gbé kiri, G-Wagon tẹ̀ ń lò, gbogbo ìmúra látòkèdélẹ̀, èmi tí mò ń ṣiṣẹ́ owó fún yín rè. Ogun owó? Yes. Ọkọ mi. Wojú mi dáadáa. Sórí ilé tó wọ̀ yìí, òun náà ń pè nílé ikú. Kò dẹ̀ sẹ́ni tó wọbẹ̀ tó jáde mọ́. Ilé ikú? Ẹjọ́ torí Ọlọ́run. Ó ní láti bẹ̀ mí, àsìkò ti tó, àsìkò ìdájọ́ gógógógó láwa yìí. Tẹ̀lé mi. Adùnní, Adùnní. Ọkọ mi kí lè tó ṣe báyìí náà. Mo lè ti pàdé. Ìyàwó mi bá má ṣe léyìn o. Ṣe báyìí náà. Wo má ṣe bẹ́ẹ̀ o jọ kó mọ ọkàn pẹ̀ fílẹ̀ kó máa lọ. Ẹjọ́ nítorí Ọlọ́run ti ẹjọ́. Àwọn kan tó kó wá sí. Wàhálà pọ̀ jù náà láti ṣe nǹkan tá a ṣe. Ọlọ́run kan tó wá kó wá sínsìn. Àsìkò ti tó. Ò gbọ́dọ̀ yọ o. No, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. Má jẹ́ rí kún ẹ lójijì, má jẹ́ sáré gbalẹ̀ ta ọ̀fọ̀, kẹ́ni bínú mi o.
sáré ayé kì í ṣe pẹ́pẹ́pẹ́ ẹlẹ́dùn èèyàn ló wí pé mo gbọ́dọ̀ ní tipa ikú kò bá jẹ́ ń kọ́ ronú jinlẹ̀ tó sáré ronú 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 wò ronú àṣé owó dàgbà ni àmọ́ bó ṣe dá tó yẹ kò yẹ ká wá débi kú kàdúrà pọ̀ jọjọ kọ́lọ́run lè ṣe é fún wa mo gbọ́dọ̀ ní tipa bí kú kò bá jẹun kọ́ ronú jinlẹ̀ kò tó sáré ronú 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 ayé lọ èèyàn sáré owó púpọ̀ láyé fẹ́ ní ẹ̀mí èèyàn la fi wọ́wọ́ láròjinlẹ̀ wípé ṣó tọ́ tó bá ti lè rò dáadáa ó máa